Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wò fún àwòkọ́ṣe, kí ni àmọ̀ràn yín fún ìdìbò tó ń bọ̀? Ṣé Ọlọ́run ni kí ọmọ Nàìjíríà gbọ́kànlé ni àbí káàdì ìdìbò wọn? Ṣé ilé ọkọ lẹ wà? Olóòtú, mi sí ilé ọkọ single mother ni mi o. Ṣé ká kúkú ṣe báyìí, ká ní Àṣàbí ọmọ Pédérù ń wá ọkọ? Mi ò rí Mohbad tójú rí láyé mi. Àmọ́ nígbà tí Mohbad kú, ọba tó ní ní gbọ́ Mohbad kàn sí mi ní àtọ́jú ohun. Mohbad kàn sí yín Mo kẹ́. fi gbogbo dáadáa tí mo lé nínú òṣèré orí ìtàgé, mo fi gbọ́ ọ̀rọ̀ yìí fún yín. Nǹkan tá a bá gbọ́ la máa béèrè. Ohun tá a wá gbọ́ ni pé ẹ̀yin obìnrin tẹ́ ì ṣe eré orí ìtàgé wípé tí ẹ ò bá ti lè fi abẹ́ ṣe wípé ni ò lè lò, ṣé lóòótọ́ ni? Olóòtú, irọ́ tó jìnnà sóòótọ́. A kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn ará ilé ẹ jẹ́ kí wọ́n mọ orúkọ yín. Orúkọ mi ni Kẹ́hìndé Àlàbí Adésànyà aka ọmọ Pétérù. Irú iṣẹ́ wo ni ẹ yàn láàyò tẹ́ ń ṣe? Òṣèré orí ìtàgé ni mí. Òṣèré orí ìtàgé, ṣé ẹ̀kan art ni àbí ẹ̀ ń produce àbí ordinary actress ni? Ẹ ṣé olóòtú, mò ń produce film, mo dẹ̀ tún art. Ẹ̀ ń produce, ẹ̀ tún art. Okay, gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé, àwòkọ́ṣe lẹ jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń wò yín níta, olùkọ́ lẹ jẹ́. So many people ló take you as a mentor. Tá a bá dẹ̀ sọ pé ká wo election 2027 ó ti súnmọ́. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wò fún àwòkọ́ṣe, kí ni àmọ̀ràn yín fún ìdìbò tó ń bọ̀? Ṣé Ọlọ́run ni kí ọmọ Nàìjíríà gbọ́kànlé ni àbí káàdì ìdìbò wọn? Olóòtú, ẹ̀fọ́ ní ìgbọ́nṣá. Ọlọ́run ni, Ọlọ́run la gbọ́dọ̀ gbọ́kànlé torí ẹni tó bá wà láyé ló máa dìbò 2027. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ni ká gbọ́kànlé. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ni. Ìyá wa tẹ́ẹ̀tẹ̀ ti wà nínú iṣẹ́ eré orí ìtàgé yìí láti tó bí ọdún mélòó? Tí bá máa kà ní méjì ẹ̀ta, ó ti lé 30 years. 30 years. Kọ́nà Elédùmarè jọ kó gbà fún wa. Ọlọ́run má ṣe wá lẹ́yìn tó máa ka ọdún lásán. Mo ti wà nídìí iṣẹ́ eré orí ìtàgé ó ti pẹ́ láti ayé bàbá Pétò nílé góòlù. Mú ìwà àjàní tí wọ́n ń ṣò ní gálásì nígbà yẹn lọ́wọ́. Ẹ wò. Tọ́ láti ìgbà tẹ́ ti wà ní iṣẹ́ orí ìtàgé yìí tó ti lọ bí 30 years, á ti tó bí eré mélòó tẹ́ ti kópa níbẹ̀? Olóòtú, ní ilé ká o torí ó pọ̀. Àmọ́ eléyìí tèmi gbé jáde láti ilé-iṣẹ́ mi Lady K Film Production tí mo jẹ́ producer tí mo ṣe lè rí ìyẹ́ka ó ti tó 8. Ohun tá a wá gbọ́ ni pé ẹ̀yin obìnrin tẹ́ ì ṣe eré orí ìtàgé wípé tí ẹ ò bá ti lè fi abẹ́ ṣe wípé ni ò lè lò, ṣé lóòótọ́ ni? Olóòtú, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ìdí tí mo sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni wípé tá a bá fẹ́ wò lóòótọ́, kò sí àwùjọ tí obìnrin wà tí ọkùnrin wà tí wọ́n ti kí fẹ́ra wọn. Ìyẹn ti wà láti ayé àwọn baba ńlá wa. Even ní bank, wọ́n fẹ́ra wọn ní bank. Ní police station, wọ́n fẹ́ra wọn bẹ̀. Ibi tọ́kùnrin bá wà tóbìnrin bá wà, ẹ má bínú àwọn Yorùbá sọ wípé ojú ò lè ra rẹwà kó má kì í. Ṣé rí ọ̀rọ̀ iṣẹ́ wa gbàwèrè pé ìgbàwèrè wọn ò múyàn sí. Lágbájá mo láìkì ẹ̀ mo fẹ́ fẹ́ tó bá wọn obìnrin yẹn ló máa gbà tí ò bá wọn iyọ̀ mi pé ó má ṣiṣẹ́. So bó ṣe jẹ́ ní olóòtú. Àwọn tí ọwá ń wá tọ́wá ń kígbe tó ń pariwo lórí ẹ̀rọ ayélujára wípé lágbájá kan ló àfẹ́ ti kárí àmì, lágbájá kan ló àfẹ́ ti kárí àmì. Ṣé lóòótọ́ ni ẹ̀yin tẹ́ ń ṣe eré orí ìtàgé máa ń dí kárí ara yín lọ́wọ́? Ẹ ṣe mọ̀ pé ìbéèrè tẹ́ béèrè yẹn ìbéèrè ńlá ni ṣùgbọ́n máa dá yín lò. Gbogbo wa la mọ̀ wípé àkùkọ gàgàrà kò fẹ́ kọ́ mọ lẹ́yìn ẹ̀ òkò òwò. Ìjẹ́ ń ṣe nídìí iṣẹ́ orí ìtàgé nìkan ló ti ṣẹlẹ̀. Ní gbogbo ibi tí iṣẹ́ bá wà làwọn nǹkan yìí ti máa wáyé. Tẹ́lẹ̀ kan bá rí wípé kárátà tí mò ń lò lélẹ̀ lórí pé ẹlòmí náà fẹ́ lò àfíṣù lè wà o. Kò sí nǹkan tó fà ní wípé ẹni ìyá wò wípé kárátà yé mi nìkan ni mò ń lò. Tí iṣẹ́ bá pé mẹ́rin márùn-ún wọ́n máa dá mi, wọ́n máa dáṣẹ́ dúró dè mí. Ṣùgbọ́n tó bá ti rí wípé ẹnìkan náà ti tún dìde tó ń lo kárátà òun, ìyẹn lè fa ìsínú kó wáyé. Bó ṣe jẹ́ nìyẹn. Kí ni ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín? Òun ni pé ẹ̀yin tẹ́ ń ṣeré orí ìtàgé, a máa ń gbọ́ pé kíní kan mo mọ̀ lọ́wọ́, ìgbà tó wá dolókìkí tán kò mọ̀ tí mi mọ́.
ọba àdẹ̀síjọ́ wà bá àdẹ̀síjọ́ ṣe kìíní kílẹ̀ yìí rò wípé ó ń fa eléyìí. ẹ ṣe olóòtú gbogbo alámọ̀ wípé tá a bá ṣoore fún èèyàn kúkúrú dandan kọ́ ni kéèyàn kúkúrú yóò sanre fún yàn ó lè ṣoore fún èèyàn tó ga ó jẹ́ wípé lọ́dọ̀ ẹni tó kúrú ló ti máa rí oore yẹn gbà ẹ̀dá ò gbọ́dọ̀ ṣe oore ó tún jókòó tì. bí wọ́n ṣe pé àwọn tó ń complain ní online yẹn bíi pé wọ́n ṣe oore ó fẹ́ jókòó tì. wọ́n fẹ́ jókòó tì ní. nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Austin Emmanuel àti Ìtẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tálẹ̀ ìwé pé ó jẹ̀bi. ẹ ṣe olóòtú mi ì lè sọ wípé Ìtẹ̀lẹ̀ jẹ̀bi mi ì lè sọ pé Austin náà jẹ̀bi torí àwọn méjèèjì ti tèmi náà ni wọ́n wọ̀ ọ̀rẹ́ jẹ́ ni wọ́n láti lè ìjà ló dé lórí dòwe láàrin àwọn méjèèjì mo jẹ́ mọ̀ pé ṣù ni tó bá wá ó máa lọ mi ì gbọ́dọ̀ sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ tó lórí afẹ́fẹ́ láwà. àwọn olólùfẹ́ yìí wọ́n ní kí n béèrè ìbéèrè kan ní ọwọ́ yìí ṣé ilé ọkọ lẹ́wà? olóòtú mi sí ilé ọkọ single mother ni mi o single mother ni mi bẹ́ẹ̀ ni. ìyá wa ẹni single mother ni bẹ́ẹ̀ ni. ṣé ẹni tó bá fẹ́ ṣe iṣẹ́ orí ìtàgé ṣé dandan ni fún wọn láti má gbélé ọkọ? olóòtú kì í ṣe dandan ni fún láti má gbélé ọkọ ṣé mọ̀ wípé nínú ilé ayé orí la fi mẹ́ran láwọn ṣé kọ́ tí mo sọ yẹn ní ìrìn àjò olúkálukú ó jẹ́ ti yí olúkálukú ẹ bá wò kì í ṣe gbogbo àwa tá à ń ṣeré ní òsínlé ọkọ. àmọ́ láàrin àwọn obìnrin ó kọ́ mọ. ẹ mọ̀ pé wọ́n lè kó tó wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíì ìdí tó lè fi di single mother èmi ni mo mọ̀ mo jẹ́ sásánà fẹ́mi ara mi ni torí ẹ má bínú o Yorùbá ló sọ wípé kọ̀ọ̀rọ̀ ayé wọ́n ló sàn ju kọ̀ọ̀rọ̀ òun lọ bó ṣe jẹ́ nìyẹn. kí ló máa ń fà tí single mother máa fi ń complain lórí ẹni tí wọ́n ti fi sílẹ̀? ẹ ṣe àmọ̀ràn mi fún àwọn single mother tí ọkọ ò ṣojúṣe lórí ọmọ tó ń gbé ọkọ yẹn ṣépè wọn ò tọrọ àlùbáríkà fọmọ tó bí ni bẹ́ẹ̀ ni wọn ò tọrọ àlùbáríkà fọmọ tó bí irú mi nìsí yìí kò yẹ kí n sọ but màá sọ láti lè jẹ́ kí obìnrin mi kó ẹ̀kọ́ látara mi bàbá àwọn tèmi náà ṣe ní ìjẹ̀bíjọ́ kan gbéṣẹ́ pé rí pé kò ní jẹun ọmọ ní ìjẹ̀bíjọ́ kan ṣe báyìí fún rí ṣékọ̀ tí mo sọ yé yín the month tí ọkùnrin yóò ṣe tóbìnrin jẹ́ kí n ṣàdúrà fọkùnrin yẹn the more yẹn náà làwọn ọmọ téèyàn bí fi máa ní àlùbáríkà torí pé ọmọ tá a bí fún wọn ní ogun ṣe torí nǹkan mi o tí ọkùnrin yóò bá ṣojúṣe fún obìnrin àtọmọ ẹ̀ kò ní ìdí kí obìnrin yẹn gbé ṣépè torí pé ẹni obìnrin yẹn ó gbọ́dọ̀ tọrọ àlùbáríkà fọmọ tó ta rẹ̀ jáde látara wípé òògbé ọkọ yẹn ṣépè òun láyé ọmọ yẹn fi máa ní àlùbáríkà. ẹ ṣeun ìyá wa ìbéèrè kan ni àwọn fans yín àwọn olólùfẹ́ yín lọ ní kí n bi yín léèrè o ọ ní bẹ́ẹ̀ ṣe jẹ́ single mother yìí tẹ̀lé ń ṣiṣẹ́ orí ìtàgé ọ ní ṣe tẹ bá rí ọkùnrin tó ṣetán láti gbé yín sílé ṣe rẹ́dì láti máa rí padà. olótù ohun mi kódà ohun ẹlẹ́dàá mi torí kò sí kankan nínú ta mi gbọ́dọ̀ parọ́ tán yìí ọwọ́ kan ló ń ṣiṣẹ́ téèyàn bá lé ọkọ Olódùmarè àrẹjọ nínú àmì kó yàn jọ ọkọ alálùbáríkà torí oríṣiríṣi ọkọ náà ló wà ń ta téèyàn bá ń sọ̀rọ̀ kéèyàn máa là àwọn ọkọ wà ọkọ ó yàtọ̀ sí ọkọ so àwọn ọkọ alálùbáríkà yẹn tí mo bá rí èmi ṣe tán o. ṣé ká ní ká kúkú ṣe báyìí ká ní àṣàbí ọmọ pédérù ń wá ọkọ. mi ìgbéga pé mo wọkọ ẹ má jẹ́ kí n sọ pé mo ń gbégbá nítorí bá ti gbégbá pé mo wọkọ irú máa wá ògiri máa wá ẹni tí ò yẹ kó kọlu sí ẹgbẹ́ máa kọlu sí ẹ jẹ́ kí Ọlọ́run ṣòro owó ẹ̀. ìyá wa àṣàbí ọmọ pédérù ọ̀pọ̀ èèyàn ló ń wòyìn gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ọ̀pọ̀ èèyàn náà ni ó nígbàgbọ́ nínú yín wípé ẹ ò lè ti àwọn lọ sí inú kòtò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé ta ni candidate yìí ṣé Peter Obi àbí Tinubu? Tinubu ni o 100 wọn kì í jákárí ẹ. Tinubu ni. bẹ́ẹ̀ ni ọmọ olódò jẹ. kí ni ìdí tẹ́lẹ̀ support Tinubu? ẹ ṣe olóòtú kò ní bàjẹ́ fún yín Tinubu ló lè ṣe òun ló kájú ẹ̀ wọ́n ní táwọn bá kájú lù wọ́n ní yíya ni ó yà ọmọ olódò dé kájú òun ló lè ṣe. àwọn tí wọ́n ń pariwo pé Tinubu ò ṣe dáadáa yẹn
lẹ́yìn dẹ̀ ní òun ló tún gbọ́dọ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì, kí ni àmọ̀ràn yín fún wọn? ẹ ṣe olóòtú ṣe mọ̀ pé nínú ilé ayé yìí kò sí bá ṣe lè tẹ́ ọmọ aráyé lọ́rùn, ṣé pé bí mo sọ yé yín nǹkan tí àwọn kan ti bàjẹ́ sẹ́yìn òun ni Tinubu ṣe kí ni ló tún ṣe wọn kò jẹ́ sí bíyàn ṣe máa tún nǹkan ṣe téyàn ò ní fara gbá, ṣùgbọ́n tá a bá lajú téèyàn bá lajú báyìí èèyàn máa rí inú o ká tó dúdú ká tó lámọ̀ pé yes inú ayọ̀ òun la máa bọ́ sí o tí ọkàn mi balẹ̀ dọ́dọ̀ lọ pé Tinubu ló ṣe kí ni ló lè ṣe. ọmọ state wo ni? ọmọ Lagos state ni mí ní Àgbọ̀nwá Ìkòsí ní odò àyànjẹ ní Oníkòròdú side. ọmọ Lagos tún ẹ̀yin ọmọ rẹ̀ wọ́n ní APC nìkan lẹ máa ń ṣe lẹ́kọ̀ọ́, ṣé lóòótọ́ ni? kì í ṣe wípé APC nìkan la máa ń ṣe lẹ́kọ̀ọ́ bọ̀tẹ̀ mi dúró mo stand by APC ni. ṣé pé ọmọ bona fide APC member ni? APC to the core APC ló lè ṣe. ìyá wa ọwá sẹ́ni ìbéèrè kan sí mi, ọ ní ẹgbẹ́ lọ́wọ́ APC ló fà á tẹ́fí ń pariwo APC, ṣé lóòótọ́ lẹ̀ gbé? wọn náà gbé lọ́wọ́ APC ibi tí yorùbá ti ń ṣe náà kọ́ ló ti máa jẹ yìí ṣé ìwé ẹ̀dá kòkó ṣe tí ò jẹ́ ń bẹ̀ yìí so bó ṣe jẹ́ yìí ibi tí yorùbá ti ń ṣe dandan ni kò jẹ́ ń bẹ̀ ó lọ́ máa pọ̀ já ìwọ̀n ṣe sí gbogbo wa. tọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Àṣàbí ọmọ Pétérù, àwọn náà ni àgbà ní àlejò lónìí. Báyọ̀ Dà lórúkọ tèmi, one on one pẹ̀lú ọmọ Pétérù, òun náà ni ẹ̀ ń wò báyìí.